Ẹ kalẹ́, mo kí gbogbo àwa mùsùlùmí, gbogbo àwa mùsùlùmáàt káàkiri gbogbo àgbáyé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí lápapọ̀, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, nílẹ̀ yìí ni lókè òkun. Mo kí gbogbo wa wípé àlàáfíà fún gbogbo wa. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín wípé èmi ò kí ń ṣe àfáà mùsùlùmí, mi ò dẹ̀ kí ń sọmọ kéwú. Irùngbọ̀n tí mo dá sí mo fi ṣe súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Mo sì béèrè lọ́wọ́ àwọn àfáà wípé kí ló dìrọ̀ mọ́ kó tó di pé yẹn lè dá irùngbọ̀n sí. Wọ́n kà fún mi ó tó 2 sí 3 sí 4. Lára àwọn nǹkan tí mo rántí ń bẹ, wọ́n lẹ́ni tó bá dá irùngbọ̀n sí kò gbọ́dọ̀ máa parọ́. Ẹni tó bá dá irùngbọ̀n sí tó lòun fi ṣe súnà, tàbí àáfàá tó dá irùngbọ̀n sí, tàbí gbogbo ẹ̀ tó bá dá irùngbọ̀n sí ṣá, wọ́n léèyàn gbọ́dọ̀ máa parọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní èèyàn gbọ́dọ̀ máa ṣe sìná. Ẹ má jẹ́ kí n sọ púpọ̀ jù, àwọn èèyàn mọ rántí dáadáa. Àwọn nǹkan mìíràn tó wà ń bẹ náà tẹ́ pé wọ́n ṣàlàyé fún mi, but àwọn tí mo rántí nìyẹn. Ní ìdẹ̀fẹ́ kí fíìmù yìí kó gùn ju bó ṣe yẹ lọ. Inú mi dùn gan o, ayọ̀ mi dẹ̀ kún, nítorí wípé ẹ̀sìn Islam ó jẹ́ ẹ̀sìn alálùbáríkà, ẹ̀sìn olóore, ẹ̀sìn àlàáfíà. Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀yin ìmáàmù wa, láwọn ìmáàmù mọ́ṣáláṣí jímọ̀, àwọn ìmáàmù mọ́ṣáláṣí rátìbí, àwọn àáfàá wa, kò sáàfáà kékeré, gbogbo àáfàá làáfàá ńlá, àwọn ọmọ kéwú pẹ̀lú àwa mùsùlùmí tí olùjọ́sìn tí a mọ kéwú. Inú mi dùn gan, ayọ̀ mi dẹ̀ kún, nítorí wípé ẹ̀sìn Islam ẹ rí i pé ní nǹkan bíi láti nǹkan bíi ọdún kan sísìnyí, gbàs gbòs ó pọ̀ gan o. Kódà kò tí ì dáwọ́ dúró láàrin àwọn àáfàá mùsùlùmí. Kódà kìí ṣe pé láàrin ọkùnrin nìkan, màmá wa tó tún jẹ́ obìnrin táwọn náà ń ṣe wáàsí, mo rí ti wọn yẹn dájú dáadáa, wọn nìkan mo sì mọ̀, àwọn gan wà lára wọn. Ẹ wá rí wípé mo máa sọ fún yín pé mi ò ka kéwú, mi ò dẹ̀ kí ń ṣàfáà, ṣùgbọ́n tẹ́sìn Islam bá ń dàrú, tí àárín ẹ̀yin àwọn àáfàá ti ń dàrú, tí àárín àáfàá ò tò, tí à ń bá iṣẹ́ pálapàla, iṣẹ́ rédèrèdè, iṣẹ́ jákujàku, iṣẹ́ tí ò ṣe wojú rí, tí ò ṣe fi etí gbọ́, tàbáwọn àyè tí ò dáa, tá a bá ń bá àwọn àáfàá ń bẹ́ẹ̀, ó máa ń ká mi lára, ó máa ń ká mi lára o, ó máa ń ká mi lára gan. Ojú dẹ̀ máa ń tì mí, á wá dàbí ẹni wípé àáfàá lèmi gangan. Á dàbí pé mo mọ àlùkùránì yẹn, pé mò ń líìdì irun fún mọ́ṣáláṣí jímọ̀. So bó ṣe máa ń dùn mí tó, torí wípé mi kì í fẹ́ kí ẹ̀gbin kankan kó ta lórí àáfàá. Mo fi Ọlọ́run mo fi ṣẹ̀rí. Ọjọ́ àáfàá tí mo mọ̀ ni, wọ́n jẹ́ àáfàá tí mi ò mọ̀ ni, kò kí ń wù mí ní gbogbo ààyè kí wọ́n dá ọ̀rọ̀ sílẹ̀ kọ́ pé ẹ wo tí wọ́n táwọn àáfàá ṣe o, ẹ wo táwọn àáfàá ṣe o, ẹ wo tí lèmọ́mù ṣe o, ẹ wo tí làdáni ṣe o, ẹ wo tí ọmọ kéwú ṣe o. Ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ fún mi gan. Ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ fún mi gan. Wọ́n mọ̀ pé mi ò mọ kéwú, but kí ẹ̀sìn Islam tó lè dúró fún yàn dáadáa, kéèyàn tó lè ní ìfọ̀kànbalẹ̀ lórí wípé òun jẹ́ mùsùlùmí òdodo, òun jẹ́ olùjọ́sìn òdodo, èèyàn gbọ́dọ̀ ní àwọn àáfàá gidi. Èèyàn gbọ́dọ̀ ní àwọn àáfàá gidi, àwọn àáfàá lálùbáríkà, àwọn àáfàá tọ́lọ́run yọ́nú sí, àwọn àáfàá tó gbà fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, àwọn àáfàá tí àárín àwọn àáfàá pẹ̀lú ara wọn dán, tí wọ́n ń ṣe wáàsí tó dáa lẹ́nu, tí wọ́n ń rìn síbi tó dáa, tá à ń bá wọn láàyè tó dáa, tí òtítọ́ àtòdodo tó wà lẹ́nu wọn ní gbogbo ìgbà. Inú mi wá dùn, ọkàn mi wá balẹ̀, torí wípé
tí a bá dárò àáfàá kalẹ̀ tí a bá ròyìn wọn bí mo ṣe sọ yẹn inú mi á wá dùn torí wípé a ní àwọn aṣíwájú ní ẹ̀sìn Islam dáadáa ó wá ń jẹ́ wípé mọ́tò ẹ̀sìn Islam wọn ò lè wá jáàmù mọ́tò ẹ̀sìn Islam wọn ò lè wá kún ó rìfáàsì kó fi kọlugi mọ́tò ẹ̀sìn Islam wọn ò lè wá kó lọ kó sínú alagbalúgbò omi òkun kó jábọ́ látòrí bíríìjì a wá rí wípé àwọn ọlọ́gbọ́n àwọn olákàyè àwọn onímọ̀ àwọn olóye ńlọ wà láàrin àwọn aṣíwájú wa ọkàn mi ó wá balẹ̀ inú mi á wá dùn bọ́ tí n bá rí ibi táfà bá ti ń ṣe yẹ́kanyẹ̀kan inú mi máa ń bàjẹ́ o inú mi máa ń bàjẹ́ gan o n bá rí ibi tí àáfàá bá ti ń ṣe rédèrèdè pàápàá jùlọ tẹ́tún wá gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì kúrò bí wọn ò gbé jáde gan tí yẹn fojú rí inú mi ò lè dùn mo máa ń ráwọn instances kọ̀ọ̀kan lórí ayélujára bí kan gbé àáfàá yìí mú kí ló lọ ṣe ń bì kan á lòun lọ ṣe nǹkan kan á mention tí ò dáa kí wọ́n gbélé yìí mú ẹni tí ò dáa gbélé òdẹ ní dínà ìpáwọn ò ṣe é á wá jẹ́ ohun ìbànújẹ́ fún ọ̀tá mi nítorí wípé màá máa wò wọ́n pé sáwọn tó jẹ́ aṣíwájú fún ẹ̀sìn tí mò ń sìn náà nìyí sáwọn aṣíwájú yìí náà pé ẹ̀kọ́ rere wo lèèyàn fẹ́ kọ́ níbi àwọn àáfàá burúkú yìí ẹ wo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó ń involve àwọn ìmáàmù mọ́ṣáláṣí jímọ̀ ìmáàmù mọ́ṣáláṣí rátìbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó wá jẹ́ wípé ẹ bá odidi lèmọ́mù míì lórí irọ́ ní pátápátá lórí irọ́ lẹ́ẹ̀bà tí ó dúró lé tí ó tún mọ tí ó mọ panẹ́bìtì irọ́ tí ó mọ péǹtì ẹ̀ tí ó mọ ṣáìnì ẹ̀ ṣé gbogbo tí wàá léwu kéèyàn ṣáìnì irọ́ tó lè di òtítọ́ wájú Ọlọ́run bá àti ènìyàn kódà mo ti gbọ́ lẹ́nu àáfàá kan rí àtẹlẹpìn yẹn láàfáà tẹ́ ní irọ́ súnà tún wà ó dẹ́ kà mí láyà pé irọ́ súnà tún wà ní irọ́ súnà wà kọ́lọ̀ nǹkan làwọn ń bẹ̀ o gbà tí yẹn bá ń parọ́ díẹ̀ tó ní irọ́ súnà wà òótọ́ lèmi mọ̀ ní súnà ẹlẹ́dẹ̀ máa ń ròyìn ànábì pa ànábì ló níwájú lọ dáa ju òtítọ́ àtòdodo gbogbo wà rere tí ń bẹ láyé yìí ó wà ànábì lọ́wọ́ sallallahu alaihi wasallam mo dẹ̀ mọ̀ pé ẹ̀ parọ́ èmi mọ̀ pé ẹ̀ parọ́ but ìwà tẹ́ wá fi ròyìn ànábì yẹn ìwà rere tẹ́ fi ròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni ìkẹ́ ẹni ọlá ẹni iyì ẹni tí a gbà wálẹ̀ lọ́jọ́ gbèǹde gbogbo àwọn iṣẹ́ dáadáa àwọn ìrìn dáadáa tẹ́ fi ròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá jẹ́ wípé láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá àwa bá pàdé ó jẹ́ ohun ìkàyà ṣùgbọ́n ẹ rí i pé mo ti sàwọn fídíò sẹ́yìn tí mo máa ń pariwo wípé ẹ̀yin àáfàá gidi ẹ dìde ẹ̀yin àáfàá lálùbáríkà ẹ dìde fa ẹ̀yin àáfàá tó jẹ́ wípé ẹ ní nǹkan méjì tẹ́ ń ṣe láyé ìjùpẹ́ ìjókòó tọ́lọ́ ń lọ ẹgbàfà ní Muhammad sallallahu alaihi wasallam bẹ́sìn Islam yóò ṣe ní bàjẹ́ bẹ́sìn Islam yóò ṣe máa tẹ̀síwájú tó ń rere ọmọ lọ ní rere ní nǹkan tó bá fẹ́ yingin tẹ́sẹ̀sẹ̀ ṣàtúnṣe rẹ̀ tí ò ní bàjẹ́ ẹ rí i pé mo ń pariwo bọ̀ kódà àwọn mi fẹ́ lè rò pé àáfàá mùsùlùmí ni mi kì í ṣàfà mi ì mọ kéwú wájú Ọlọ́run bá ti nìyàn mi ì mọ kéwú bọ́ wù mí kẹ́sìn Islam ó dúró dáa kí òtítọ́ àtòdodo kó rinlẹ̀ nínú ẹ̀sìn Islam ẹ dákun má bínú torí Ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àáfàá ń parọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá ẹ̀ lóòótọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá ẹ̀ máa ń gbèsè yín èké ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá tíjà bá ṣẹlẹ̀ níbì kan àbí tí nǹkan kan ṣẹlẹ̀ tó yẹ kí òtítọ́ ọ̀rọ̀ òdodo kó jáde àáfàá tó láyà tí ó sòótọ́ ń ta gbangba láàrin ẹnìkíní ẹnìkejì tí ẹjọ́ ń bára wọn jà yẹn ó sọ wọ́n ó máa ń jẹ́ ohun tó máa mú mi pariwo wípé tí òtítọ́ bá sọnù tí òtítọ́ àtòdodo bá sọnù tá à ń wá káàkiri ta la lè bẹ̀ kó bá wa wó òtítọ́ àtòdodo kò tó síjọ yẹn àfáà yìí lọ mọ́ ibi tọ́rọ̀ bá ti dàrú pátápátá tí ọ̀rọ̀ dàrú tí gbogbo ẹ̀ fọ́jú papọ̀ tó ń hówó tọ̀ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ tí pìtìpìtì tí wọ́n ń ṣe gbòós fúnra wọn kò sẹ́ni tó lè yanjú ẹ̀jọ̀ yẹn àfáà yìí lọ tọkọ àtìyàwó bá jà tíyàwó fárígá pé ìfẹ́ ọkọ yìí mọ́ tọkọ fárígá tó lóun ọ̀fẹ́ yàwó mọ́ ẹ̀yin náà lẹ máa ń sọ ẹ fọ̀rọ̀ alukurani bu ẹnì kíní ẹ fi bu ẹnì kejì ohun gbogbo sì dáa bọ̀tọ̀ wá jẹ́ wípé àárín yín gangan
lọ́wọ́ yín gẹ́gẹ́ àwa rí òtítọ́ àrí òdodo lọ́wọ́ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àfà inú máa mú mi pariwo kí wá sí gbogbo ẹ̀yin àfà o àbọ̀ táwọn kan ń dá tẹ́ tètè mójútó yìí wọ́n wá ń pọ̀ sí wọ́n ń bímọ sí wọ́n ń pọ̀ sí ẹgbẹ́ wọn wá ń kún ju ẹgbẹ́ ẹ̀yin àfà àtẹjọ́ lóríire lọ ni ló mú wa pariwo kún tó ba ẹ̀sìn yìí jẹ́ àsìmọ̀ pé wọn ò lè bẹ̀sìn jẹ́ àwa mọ̀ pé wọn ò lè bẹ̀sìn jẹ́ ó dẹ̀ dé mi lójú pé wọn ò lè bẹ̀yìn àfà rere jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò lè bẹ̀yìn àfà rere jẹ́ o ìwà tó ní kálukú bá ṣe ló máa tẹ̀lé ọ̀ràn tó ní kálukú bá dá ló máa forí gbé wọ́n kàn máa pariwo ní àwọn àfà tó dé o àwọn àfà kankan kọ ẹni tó ṣẹ̀hún gangan ìlọ̀rọ̀ padà lọ sórí ẹ̀ ẹ̀wà rí yẹn ìdí nìyẹn so pẹ̀lú bí mo ṣe máa ń pariwo bọ̀ látẹ̀yìn máa ń sọ wípé ọ̀rọ̀ mi ó dàbí ọ̀rọ̀ babaláwo ni o bí ọ̀rọ̀ ẹni tó ń wọ̀ pẹ̀lẹ̀ ọlọ́run ọba mi ń gbọ́ tí n bá sọ ọ̀rọ̀ kalẹ̀ báyìí kó tó tó tù kóṣù méjì á dẹ̀ ṣẹ ọ̀rọ̀ yẹn máa ṣẹ nítorí wípé inú kan ọkàn kan ìdẹ̀ nípè lẹ́yìn anybody mi ní sáì bó ṣe rí gẹ́lẹ́ bó ti yẹ kó rí lèmi máa ń gbé kalẹ̀ so ti máa sọ̀rọ̀ yẹn kalẹ̀ kò ní tóṣù kan kò ní tóṣù méjì òótọ́ máa fara hàn ẹ rí i pé mò ń pariwo tí mò ń kígbe bàbá Mudiru Markaz ọlọ́run kọ́ lọ́rẹ́ mi bàbá yìí fún wa kó fún wa lọ́pọ̀lọpọ̀ àlàáfíà kó má ba iyì tọ́lọ́run fún wọn jẹ́ ibi tí a ń ṣàkóso rẹ̀ kọ́lọ́run gbà jẹ́ kó máa tóbi sí i kó máa fẹ̀ sí i àlékún àlàáfíà fún bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín ẹ rí i pé mo máa ń kígbe wọn gbogbo àyè pé bàbá Mudiru ẹ má wò wọ́n ran èmi náà dẹ̀ mọ̀ pé bàbá yìí ó wòran torí mò ń rí ìyípadà rere mo ń rí ìyípadà torí téèyàn bá ń pariwo lórí nǹkan ẹni ìyẹn lè má reply èèyàn ẹ rí wípé fídíò kan wà tí mo kọ́ ṣe fún Ìlọrin láyé ìgbà yẹn ó rẹ bàbá wa Mudiru Markaz èmi ò tiẹ̀ mọ̀ tó ṣe wọ́n gbà yẹn mi mọ̀ kankan bọ̀ mo kàn ń gbọ́ wípé ara bàbá ọ̀yá ara bàbá fà o ara bàbá fà o mo dẹ̀ ń finú ṣàdúrà fún wọn mo ń finú ṣàdúrà fún wọn ó kàn yá kò pẹ́ ni mo rẹ́nìkan tó jáde ńgbà yẹn ọlọ́run ọba mi o ẹnu àfáà yìí dùn ọlọ́run kò jẹ́ kí n rántí orúkọ rẹ̀ lọ gbá àfáà wa Mudiru Markaz lọ gbá bàbá yìí mú topic by topic ni topic by topic ẹ lérò wípé wọ́n lọ chata àfáà yìí lé bàbá wa Mudiru Markaz lórí ni mo wo fídíò yìí mo tó tún wò pé mo tún wò mí mo rí pé ẹni yìí kọjá bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká tara wa bàbá yẹn mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ bàbá yẹn mọ ọ̀rọ̀ àrẹ́ǹjì ó finish bàbá Mudiru Markaz ni mo wá ṣe fídíò kan jáde ńgbà yẹn mo fi máa ń sọ wípé ẹni tó bá wo channel mi tẹ bá ẹ̀yin olóríire tẹ bá fídíò mi pàdé láti máa já irọ́ mi fídíò tẹ ń wò yìí gangan ẹ wò sálẹ̀ rẹ̀ lọ́wọ́ tún subscribe lẹ́rìí ń bẹ́ ẹ fi ká tẹ̀ yóò padà yóò wá di subscribed yóò gbé di sẹ́yìn yóò gbé aago sẹ́gbẹ̀ẹ́ fọwọ́ tẹ aago yẹn aago yóò pín sí mẹ́ta èyí tó wà lókè rẹ̀ pátápátá tí a kún ní ẹ̀rí dúdú tàbí funfun tí a kọ AWS ẹgbẹ́ rẹ̀ òun gangan ní kẹ́tẹ̀ẹ̀tẹ̀ yẹn nígbà tí gba notification yẹn subscribe yẹn ti túmọ̀ sí pé gbogbo fídíò tí mo ti ṣe lẹ́yìn ẹ ní access láti lọ wo gbogbo ẹ̀ látòkèdè ẹ wò ó lọ ẹ wo àwọn fídíò mi yẹn lọ ẹ wò ó lọ gbà ẹ rí fídíò yẹn bẹ́ẹ̀ ibi tí mo ti sọ tọ́pìkì ẹ̀ wípé ta ló máa gba bàbá Mudiru Markaz kalẹ̀ picture wọn ló wà ń bẹ̀ tàbí picture máa padà rántí òkè Ọ̀wọ̀sọ̀ àfa Ọ̀wọ̀sọ̀ Èkó wọn ní àfa yẹn wà àfa táwọn yìí ní agbára ọmọ ẹnu fi sá téèyàn èmi ò wá mọ tí bàbá ṣe fún tó bẹ́ẹ̀ yẹn o bẹ́ẹ̀ tó jẹ́ kí n tako àfa yẹn táìmì yẹn ni wípé àkọ́kọ́ bàbá Mudiru Markaz gan mi rí wọn lójú rí mo kò máa ń gbọ́ àsìwọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni then àfa Ọ̀wọ̀sọ̀ yẹn gan mi rí wọn rí fídíò yẹn ló jẹ́ kí n mọ̀ wọ́n mo wá wò kíní mo wò kejì lọ bí mẹ́ta mi bàbá wa ní ẹni yìí dojúkọ báyìí ní ìmọ̀ bẹ́ẹ̀ nìyẹn gan ṣe jẹ́ sí wọn bóyá ara àwọn ọmọ ni bóyá ara wọn ni kò yé mi bóyá members kan náà níwọ̀n I don't know but yàkàyàkà yìí pọ̀ gbòòsì yìí pọ̀ pìtìpìtì lórí bàbá Mudiru mo wá jáde mo ṣe fídíò kan jáde máa yẹn pé ẹ̀yin tẹ́ ẹ jọ́ mọ bàbá Mudiru Markaz kílẹ̀ ń wò kí ni ẹ̀ ń wò tírú kẹ́sẹ̀tì báyìí ń jáde tó sì ń jáde léra wọn
mo fi ní pé ẹ wo fídíò mi lọ sẹ́yìn kẹ́ subscribe ẹ járọ̀ mi lọ mo fi sọ pé ọ̀rọ̀ tí n bá sọ sẹ́yìn ń ṣe wájú torí pé ẹni tó bá dúró lórí òtítọ́ tó dúró lórí òdodo tí kò kí ń parọ́ ẹ rí wípé gbogbo ọ̀rọ̀ rẹ̀ bígbà tí ń wo fáni bígbà tí ń da ọ̀pẹ̀lẹ̀ ni kọ̀pẹ́ ńgbà yẹn làwọn àfáà tú jáde yes kó tó di pé wọ́n á gba bàbá Mùdírù kalẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ yìí tí màá gbọ́ báyìí mo rí ẹnìyẹn ní inú kóòtù níta kóòtù nílọrin ní tẹ́tẹ́ àrénì ẹ̀ sí kóòtù kó tó di pé wọ́n dákẹ́ ẹnu ẹ̀ wá rí yẹn ṣùgbọ́n fẹ́ fàyọ ni wípé tí àárín ẹ̀yin àfáà ò bá tòrò tí ìrìn ẹ̀yin àfáà kò mọ́ àwọn iṣẹ́ láabi iṣẹ́ burúkú iṣẹ́ dé tòrutòru iṣẹ́ tí ò dáa iṣẹ́ tí ò wetí gbọ́ àwọn ìrìn tí ò dáa tó bàdí inú ayé tí wọ́n ń gbá àwọn àfáà mú ń bẹ̀ ìbànújẹ́ ló máa ń jẹ́ fún wa báyìí ìbànújẹ́ ni kò sí nǹkan méjì èmi kọ́ wọ́n gbámú lóòótọ́ bọ̀ olórí ẹ̀sìn mi ni wọ́n gbámú ìgbà bá gbà fẹ́ eléyìí mú tí wọ́n gbà àfáà tọ̀ mú tí wọ́n gbà àfáà wá mú tí wọ́n gbà àfẹ́ ẹ̀yìn mú èèyàn gan máa rò wípé sẹ́yìn ò sínú ẹ̀sìn wọ̀ báyìí a sì wọnú rẹ̀ inú ẹ̀ wọ́n bí wá sí ni ẹ̀wà rí yẹn so ìyẹn ló máa ń bẹ̀ mí pariwo pé ẹ̀sìn yìí ò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́ ẹ rí i pé àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ló máa ń ṣe kẹ́sẹ̀ fún àwọn àfáà wípé ẹ fura o ibi tí wọ́n ń bẹ́ ẹ̀sìn yìí lọ àwọn kan wà tó jẹ́ pé owó wọn fi ń pa lórí íńtánẹ́ẹ̀tì kò ń ṣe pé wọn ò mọ tí wọ́n ń ṣe wọ́n mọ tí wọ́n ń ṣe ṣé àfáà tó ka lùkúrà tẹ́ pé gbogbo oríṣiríṣi ìmọ̀ ló wà nínú àlùkùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ròyìn inú àdìtì inú sàbúránù gbogbo ẹ̀ kírú ẹnìyẹn wá jáde síta kó máa sọ yẹn kan rédèrèdè lórí íńtánẹ́ẹ̀tì ẹ wà nìyẹn sìn so àwa sọ pé sẹ́niyàn ò mọ kéwú ni ṣé kò mọ tó gbé dání ni ṣé kò mọ tó kà ní ṣé kò mọ tó ń sọ lẹ́nu ni so ohun tí wọ́n sọ ohun tí wọ́n ṣe àwọn àyà tí wọ́n kà síta ìrìn tí wọ́n rìn lórí íńtánẹ́ẹ̀tì táwọn èèyàn fi máa wo fídíò wọn tí wọ́n pọ́pùlà tí wọ́n sì máa bẹ̀sìn Islam jẹ́ tí wọ́n máa kọ̀ndẹ́mù iṣẹ́ rere táwọn àfáà ṣe kalẹ̀ tí wọ́n máa ba ẹwà ara wọn jẹ́ láì ṣe ẹ̀sìn Islam tí wọ́n máa já ráǹkì ara wọn láì ṣe ráǹkì àwọn àfáà rere ní sọ o tẹ́yìn àfáà bá wá káwọ́ gbére ẹ̀yìn àfáà gidi ẹ̀yìn àfáà lálùbáríkà tẹ́ ń pé kọ́ọ̀kan mi èyí tó sọ̀rọ̀ yẹn ẹ̀dá kọ̀ ìlú rẹ̀ èmi èso ọmọ ìlú rẹ̀ ṣé sí àfáà kọ́ ṣé dìdí sí àfáà kọ́ ló jókòó tì ṣé sí àfáà kọ́ lẹ jókòó tì tó dìgbà máa tó bà á jẹ tán yányán kí gbogbo yẹn tó wá dìde pé ẹ múra nígbà tẹ́pẹ́tẹ́ ẹ̀pọ̀ ọ̀bá bóró mọ́ ń ló mẹ́mí pariwo ń ló mú mi pariwo à ń gbẹ́sìn yìí da ẹ̀sìn Islam ló da ìwà tó dọ̀tí dẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àfáà ìwà tó dọ̀tí pọ̀ lọ́wọ́ yín ìwà tó dọ̀tí pọ̀ ẹ lọ wo láti jẹ́rán tí mò ń pa yìí ẹni ó bá mọ channel tàbí péjì àwọn ọlọ́pàá àwọn tí wọ́n mú àwọn ọ̀daràn ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ àfáà pọ̀ lọ ní ṣúà àfáà pọ̀ mẹ́ẹ̀ tí wọ́n mú o ní tí wọ́n sì mú wọn sí tó jẹ́ kókó jù oògùn owó yìí ni oògùn owó ni o oògùn owó ni òṣòlẹ̀ mo ti rí lórí íńtánẹ́ẹ̀tì rí tí àfáà gbé orí èèyàn dání wọ́n láwọn tẹnìyàn wọlé ni àwọn mẹ́ta ni ta ló wá gé orí rẹ̀ wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta náà làwọn ẹgbẹ́ ọlọ́pàá gan ń bi pé ta ló di ọ̀bẹ ọ̀rọ̀ burúkú òun ẹ̀rín ẹ wo àríyẹn tó wá jẹ́ wípé bí ojú àwọn àáfàá ṣe kéré tó short láyé jọ́hun ojú ọ̀pọ̀lọpọ̀ àáfàá ṣe gùn bánókùlà wà lójú wọn ibi tí wọ́n ń wo jìnnà ọ̀là òjijì owó òjijì ilé òjijì mọ́tò òjijì aṣọ dẹ̀nkù òjijì ìlú ń kálukú lé kéde pé kò dáa láti lé gbogbo nǹkan yìí kéèyàn ó lé lọ́nà tó tọ́ kéèyàn ó lé lọ́nà tó dáa ni kó jẹ́ ẹ̀kọ́ rere ìrìn rere fẹ̀yìn tẹ̀jọ́jà fà kó jẹ́ ìrìn rere fáwọn tá a jẹ́ mùsùlùmí tá a mọ̀ kéwú lọ́kùnrin lóbìnrin wa ká máa fi ìwà tiyín ṣe àríkọ́ṣe ìṣesí yín kọ́ máa wúwa lórí ká máa fi yín yan gàn ní tó ń wè mí nìyẹn mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ló ń wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ló mú mi máa kígbe wípé tí wàhálà kó tó fẹ̀jú ẹ̀yin àfáà ńláńlá yìí ẹ kóra yín jọ
ẹ ṣèpàdé ìpàdé tẹ́ ẹ bá ṣe ẹ gbà fúnra yín ọ̀rọ̀ kéwú kọ́ lẹ́ fi tó ọ̀rọ̀ ọmọ kọ́ lẹ́ fi tó ẹwọ ẹni tó ní sùúrù láàrin yín kéwú tiẹ̀ lè mọ́ pọ̀ ara yín náà ní ẹwọ ẹni tó ní sùúrù tára rẹ̀ balẹ̀ fi jó lórí ẹ firú ẹni bẹ́ẹ̀ jẹ́ olórí lẹ́ni tẹ́ pé bí gbogbo yín bá bínú pátápátá òun ò ní bínú yóò mọ rí steering control kọ́rùn tó fẹjú ẹ ti sẹ́tù rẹ̀ kọ́rùn tó fẹjú ẹ ti sẹ́tù rẹ̀ kódà mo fẹ́ gbà yín mọ̀ràn kẹyìn àfà kọ́lọ̀ ń jẹ́ kí owó ọ̀kẹ́dẹ̀ lè ṣe mí mú yín lágídí o ìmọ̀ràn lásán ni o kì í ṣèjà o ìmọ̀ràn lásán ni o ẹ má gbé ọ̀rọ̀ ara yín wá sórí íńtánẹ́ẹ̀tì mọ́ bí ẹ bá fẹ́ parí ìjà ẹ jẹ́ ẹ gbà fúnra yín ẹ wá àwọn tó tí ó jọ̀gá tí wọ́n lè mú ni wọ́n láàmú mọ́ra dáadáa bí ẹ bá ń parí ìjà bẹ́lẹ̀ bá sábùkù fẹ́lẹ̀ tó fẹ́ gbélé tí ò ní dùn ọ̀gá yẹn tí ó láàmú mọ́ra dáadáa tí nǹkan fi yanjú ẹ má gbé gbogbo ẹ̀ wá sórí íńtánẹ́ẹ̀tì èyí tẹ́ mọ̀ parí lábẹ́lẹ̀ ni ẹjọ́ pọ̀ èyí tẹ́ mọ̀ parí lábẹ́lẹ̀ àwọn mùsùlùmí gan onímọ̀ péjà ń parí lábẹ́lẹ̀ àwọn ẹlẹ́sìn kejì onímọ̀ péjà ń parí lábẹ́lẹ̀ wọ́n kàn rí wípé àárín àwọn mùsùlùmí ti tò ó ti tò ṣe rí fídíò tẹ́ tún ń ṣe kalẹ̀ yẹn ẹ parí ìjà ẹ ń ṣe fídíò ẹ ṣe lé ẹ parí fídíò ó work kì í pé kò work níbi àwòtúnwò fídíò wàhálà mi ò tún máa ṣẹlẹ̀ èmi ń gbà wá mọ̀ràn ni o níbi àwòtúnwò kí ló sọ ń bi eléyìí kí lèmi fi pàdé rẹ̀ kí ni àníyàn rẹ̀ kí ni wẹ́yìn oríṣiríṣi nǹkan tó máa ṣẹlẹ̀ ńgbà míì kó a tó lè débi fídíò bẹ́mi ṣe rò ó ìjà tí yẹn bá parí lábẹ́lẹ̀ tí ò parí ẹgbẹ́ sójú ojú screen àti ògbà yóò mọ̀ wò ó bọ̀ ẹ má jẹ́ pé yẹn ni ó jẹ́ target ẹ má jẹ́ pé yẹn ló máa jẹ́ target o ẹ má jẹ́ pé yẹn ló máa jẹ́ target ẹ lè rìkọ́dù ẹ̀ kò pọn dandan kẹ́ gbé sórí íńtánẹ́ẹ̀tì ńgbà míì ẹ ní ẹ open file fún ẹ ra space ní cloud ẹgbọ́n gbé síbẹ̀ èyí tẹ́ bá wá rí i pé ẹ parí tí ọ̀bẹ lójú ẹ gbé fọmọ aráyé kún orí kó tó di pé ó dìṣọ àtayẹyàn bọ̀ ẹ jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ bá máa ṣe ẹ jẹ́ kó jábẹ́lẹ̀ ẹ jẹ́ kó jẹ́ abẹ́lẹ̀ kí pọ̀ kó dùn ò sí báyìí lọ bí ogo ẹ rí i pé alẹ́ ìgan mo ti fẹ́ lọ sùn bẹ̀tì ọ̀rọ̀ ìsìláàmù ló ká mi lára ọ̀rọ̀ ẹ̀yin àfáà wa ló ká mi lára ẹ rí wípé ó ń wù mí kí àárín ẹ̀yin àfáà kó tò gan ọlọ́run gbọ́ ó wù mí káàrin yóò tò gan gbogbo yẹn kan yàn kan lédèrè tọ́pọ̀lọpọ̀ ń ṣe yẹn kí ẹ̀yin kan wà tẹ́ lè ṣèbáwí tẹ́ lè kọ̀ǹtúrò àwọn àfáà ètò bá jẹ̀bi ẹjọ́ mọ̀ pọ̀ jẹ̀bi ètò jàre ẹjọ́ mọ̀ pọ̀ jàre kọ́lé ètò bá wà lórí ipò onípò tó yẹ kí wọ́n lé pò mẹ́ lé yá ọ̀rọ̀ náà ni ẹ tẹ̀lé òfin àná mọ̀ọ́mọ̀ ní ká ẹ tẹ̀lé sallallahu alaihi wasallam ojú ìṣáájú òsì gbọdọ̀ sí ibi ìdájọ́ yín àfáà la pé àlùkùránì la pé àdìtì la pé kí wàá lóde tẹ́lu ọmọ bàyín kí ló dé ẹ̀rí pé gbogbo tí mo sọ pé kẹ́sìn islam ó tó kẹ́sìn islam ọmọ dàrú o ẹ̀rí pé gbogbo tí mo sọ sẹ́yìn sí ẹ wá bá mi wo fídíò kan ẹ wo fídíò ẹ̀rí pé ọ̀rọ̀ tí mò ń sọ ó dàbí ẹni pé wọ́n ń rí fídíò mi ó dàbí ẹni pé wọ́n ń rí fídíò mi kọ̀ọ̀kan. iná bá yín jà èyí lè fi àjẹ mi jù. yóò bá ẹ jà ìwọ ló bá mi jà ìyá yóò lẹ́nu ẹni tẹnu tó ṣẹlẹ̀ ní sùúrù bóyá kẹ́ ẹ fi wálé ẹ̀kọ́ náà yóò bá ẹsẹ̀ ẹni tó lè fẹsẹ̀ rí rẹ̀ pé mo jà. ìjà wà tí mi ò bá tètè sọ̀rọ̀ wọ́n lè lo yíyá sẹ́fídẹ́sì lẹ́kọ̀ọ́ tún no mi ò bá ẹni mi ò bá jà. ní kéjì pẹ̀lú yín lọ dúró síwájú court tẹ́ẹ̀ wọ̀ mí tí mo wọ̀ yìí wọ́n tẹ́mi wọ̀ bí mo ṣe ń wọ̀ yìí. àti àpá àná fíìkì tẹ́mi pè last year rẹ̀ tó wá dìdí balẹ̀ tọ̀ nínú káwọ́là òun ló dúró lọ́ọ̀kan yìí èmi kàbílà náà sì rẹ̀ lọ́dọ̀ wọlé wáyé. bàbá yóò lè ṣẹlẹ̀ ẹjọ́ ẹ máa ń sọ. onílànà orí báyìí o àárín obìnrin ẹ̀kẹ́ tó jáde tí ń kọ bí àkọ́kọ́ lánàá o tọ́lá bá wá lò yín torí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ jẹ́ àkọ́kọ́ ẹni tó sílẹ̀kùn fáwọn obìnrin láti máa ṣe wáàsí àti fẹ́kẹ́ balẹ̀kùn yẹn jẹ́ àfin lófin o ó dà áfin lófin orí afẹ́fẹ́ tẹ́ ẹ̀ fi lè rí ìbínú wa
èmi náà lẹ́yìn náà sọ̀rọ̀ sí ẹni tó Friday tó sẹ́ni kọjá. baba alájà a fẹ́ gbìyànjú ká ṣètò ọ̀rọ̀ yìí sábà ní àmọ́ ṣètò ẹ̀ kájà jọ kó ẹ̀rí wa pàdé ibi mo bá ti dárúkọ alájà kó bá ti dá. sẹ́rí ẹjọ́ alájà àtẹnibọ̀dì èmi ni mo lágbára èmi láàyè tí mo wà fún mi lágbára láti fún yàn lágbára kó sọ̀rọ̀. kí tí mo fẹ́ bèrè sí ni pé gbogbo ohun tí sheik sọ yìí ṣe é ṣe tán láti retract yẹ ọ̀rọ̀ lẹ́tà yẹn sọ́dọ̀ àwọn DSS àti gbogbo ibi tẹ́ bá mu lọ. ládàrá ni pé alájà Kaola wọ́n rìmáàdì wọn wọ́n sábàbí rẹ̀ ni pé kóòtù tí wọ́n lọ pẹ̀lú àwọn àmì ò because tí wọn ò bá jọ sí ní kóòtù wọn ò lè láǹfààní àti sọ̀rọ̀ sádájọ́. inú ilé wa náà fẹ́ máa jò kí nínú ilé wa ti ń jò ohun alájà Kaola la kọ́ gbọ́ pẹ̀lú àwọn àmì wa Sheikh Taofeek Akeugba Gold jọ́kìnní jọ́kìnní jọ́kẹta àrígbèkìní yẹn fẹ́ máa lé àwọn èèyàn wá ń pè wá kódà àtà lórí alimọ̀dún baba Muyideen Bello kádàrá ni pé alájà Kaola wọ́n rìmáàdì wọn wọ́n sábàbí rẹ̀ ni pé kóòtù tí wọ́n lọ pẹ̀lú àwọn àmì ò because tí wọn ò bá jọ sí ní kóòtù wọn ò lè láǹfààní àti sọ̀rọ̀ sádájọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ sádájọ́ tọ́lá wọn á padà ṣiṣẹ́ lọ́dọ̀ adájọ́ yẹn torí kì í ṣe ó ti ní wọ́n fún wọn bẹ́ẹ̀lì gan ó ti fún wọn bẹ́ẹ̀lì bọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀lì lọ́wọ́ ni lọ́ọ̀yà gbé rìkọ́dì yẹn wọlé ìnínú fi bí òun. Number one mi ì jẹ àfàtọ̀ fi kìlú kó bọ̀ mi ì sì bẹ́nikẹ́ni dúró sísì lọ́dọ̀ wọn mi ì kẹ́yọ kan tí ń bàlẹ̀ nínú jẹ́ jù nìyẹn nínú ìdúró mi ì jẹ́ wọn ní 1 naira mi ì sì bẹ́nikẹ́ni dúró 1 naira mo ìdúró tí mo dúró ní ọ̀dọ̀ wọn torí pé Muhammed àwọn bọ́ díẹ̀ àdébí pé kò sí tí mi lè gbà lọ́wọ́ nígbà tí fẹ́ wà kódà kan fẹ́ ṣe nǹkan tí wọ́n máa ń ṣe èkó ìfẹ́ ọmọ tó ń gbà tó ti lóun fẹ́ yẹn èmi náà ṣe yẹn ìwà ní ṣe ṣùgbọ́n ìgbà tó wá di pé ọlọ́run bá kọjá òkú sàlékún dáadáa so tí mo fẹ́ sọ èmi fẹ́ sọ. kọ́sì ìgbà tí adé kọ́ tí adájọ́ yẹn ó ní pé ká máa lọ ìrọ̀ pé náà adájọ́ nígbà tí mi kì í sọlẹ̀ mi ń sọ dára kì í ṣe pé nǹkan kan bẹ tí mo ṣe tẹ̀sí àríǹjẹ́ àǹkọ̀ even mọ́tò wọn tí mi bá fẹ́ máa fura tí mo fẹ́ máa dààmú ọkọ̀ wọn òun ni wọ́n fi gbé mi láti kóòtù lọ́bẹ̀ tí wọ́n bá sábúrú fún mi ní kóòtù kọ́ ní ẹnu ọ̀nà a sì dẹ́nu ọ̀nà kóòtù ẹ̀yin lẹ́ni mọ́tò wọ́n sọ pé rárá kò kẹ́ mọ́tò rárá ọ̀dọ̀ wọn nítorí inú mọ́sẹ̀ náà ti gbé ẹ̀yìn kíní tó fi mọ́ sọ fún mi pé lọ́ọ̀yà ló ní báwo làwọn àti lọ́ọ̀yà sí jẹ́ kí Muhammed àwọn àti lọ́ọ̀yà ni Muhammed àwọn àti lọ́ọ̀yà ni wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́tò tẹ́lifíṣẹ̀ bá ṣe nínú ọkọ̀ yẹn kọ́ ṣebí ní ọkọ̀ yẹn náà ni mo ti fẹ́ jáde ní prison tí mo ti rí pé fẹ́ gba fọ́tò tí mo ní ṣe bẹ́ẹ̀ fẹ́ ka ọjà ní ẹ free láti yà olómú ẹ̀mí tí mo ní yẹn wá. so kò sẹ́nikẹ́ni tí ìṣesí kankan ò dùn lótú ọgbà tí a bá jẹ́ mùsùlùmí bá dánwò bá ti dé kí èèyàn gbà kí èèyàn sì gbà yìí pé bọ́wọ́n bá àlè tọ́lá ṣe fẹ́ nìyẹn torí ẹ̀rù jẹ́ kí èèyàn sọ pé bàbá wa ìmọ̀ọ́mù ti bá wa sọ ó dẹ̀ ti tán. àwọn tọ́tọ́ bá wa dá sí ọ̀rọ̀ owó mo sọ̀rọ̀ sá. lọ́ọ̀yà tó àwọn tán bá wa dá sí ọ̀rọ̀ owó tó ń bẹ̀ wọ́n pé kán bẹ̀ mí. tẹ̀pọ̀ oníkayọ̀ wa tó gbàgbó tó ń bá ti sanwó wọn àdẹ́dọ̀ dídí ó sàkóso wọn. mo tún wá nìkan níbi tí ìyáálé ẹ̀ ti sọ wípé owó tí alájà jẹ ọkọ àmọ́ ẹ lọ yọ nínú ẹ tó ẹ̀yin lẹmọ bíi ẹmọ tẹ ìdàpọ̀tẹ́ fífa àkọ́kọ́ àmọ́. ó yẹ bá mi play ètò ayẹ kan gbọ́ yẹn ó yẹ play rẹ̀ fún ọkọ̀ ọgbọ̀n wọn. n ti lọ o play rẹ. ó yẹ play rẹ̀ hali. ẹ̀gbọ́n ní ìfẹ́ káwọn kan tí wọ́n wọlé pọ̀ conversation wa ni wọ́n láti excuse wọn wọ́n ń bá wọn jà pé kí wọ́n fi lè bẹ́ẹ̀ ni ṣe rí aláàjì. kálẹ̀ ní tẹ́ǹbà sọ̀rọ̀. lọ́la ẹni lọ́la ẹni. ó ní pé mo jẹ òun ní 12 million wọ́n láì ọ̀rọ̀ yẹn ti wá di iṣu àtayáyá ló dé mọ́ béèrè pé bóyá mi mo gbàgbé pípé ṣé mo bá dúró torí ọ̀rọ̀ yìí lágbára aláàjì. alága kò ẹ máa ẹ tó bá di mo sọ pé within this week ẹ máa rí response ní instead mo ti sọ pé náà ọjà ẹ máa rí àti wíkẹ́ mi gbé jáde mo ti parí náà alága ṣe rí legal sí mo tiẹ̀ mọ̀ ìgbà tẹ́ ń yára yín lówó torí àná Muhammad ǹjẹ́ mo mọ̀ gbà yín. alẹ́ ìmọ̀sẹ̀
alájà wà láì pẹ́ jẹjẹ ìfọ̀n kọ̀ọ̀kan ó lè máa kílẹ̀ ẹgbẹ́ ìbọn tó ń sọ ṣé kọ́ sọ yìí náà wọ́n ti ìbọn dàpọ̀jà lúkọ̀ mi ẹ gbọ́ mi yé èmi ló ń dá. mo ń bílíìnì pé ìlú gangan ló jẹ wọn torí mo gbọ́ program wọn kan tí wọ́n kọ́kọ́ ní 25 million ìgbà tó yá wọn ní 12 million ìgbóyà bóyá wọ́n sanwó yẹn díẹ̀ ni bóyá bẹ̀rẹ̀ láti di tí wọ́n ti jọ ya àwọn lówó èmi wá béèrè pé kó tiẹ̀ gbọ́ torí pé ìgbòdè lẹ̀ mo ní sóun ní intention láti sanwó yẹn fún wọn ni mo ní kó ní wà láì olóhùn san ó ní kì í ṣe kó ń sọ kó ń san ó ní nǹkan tó ń dùn òun ní bá ṣe ń sọ pé mo wà bẹ́ẹ̀ nígbà táwọn yáwó ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì kan òun bá wọn sọ̀rọ̀ fíìsà kan ní ìmọ̀ sí kankan nínú ẹ̀. èmi náà lè ní náà sọ̀rọ̀ sí i ẹni tó Friday tó wọlé baba alájà a fẹ́ gbìyànjú ká ṣètò ọ̀rọ̀ yìí tọ́ba ní àmọ́ ṣètò ẹ̀ kájà jọ kó ẹ̀rù wa pàdé kan ibi mo bá ti dárúkọ alájà kó tó jáde nípò. sẹ́rí ẹjọ́ alájà àtẹnibọ̀dì èmi ni mo lágbára èmi láàyè tí mo wà fún mi lágbára láti fún yàn lágbára kó sọ̀rọ̀ tẹ́nìkan bá ti sọ̀rọ̀ lọ kẹ́ńlò mi ò má sọ̀rọ̀ báyìí láti sọ̀rọ̀ tí ì bá ti pẹ́ tí mo bá ní ó sọ̀rọ̀ ìjà lọ́yà mi ní chairman lágbàtò ìsìláyà wọn ò sì láwọn yọ mí abẹ́ ti yọ mí. no nàbí tó kò sẹ́gbẹ̀ẹ́ ní báyìí. ẹnìkan kọ́ ọjọ́ ẹnìkan kọ́ ọjọ́ èmi náà ní ìdáná tí mo lè lò lórí ìdòkó yìí lórí pé tí wọ́n bá tọ́ bá di ọ̀rọ̀ ẹ lọ. bá a ti rà rẹ̀ ọ̀rọ̀ olówó ní yẹn nìkan náà lẹ́jà wà lórí ẹ̀ wọ́n sọ kí ní kan ó dùn mí ọlọ́pàá bíjà bá ti dé wọ́n iná làárbà àwọn ìwà àlùkàrà ọ̀rọ̀ náà sì ni ìsánú kásàdùn lákà ẹ̀rì ẹ̀wò tọrọ ti dára ẹ̀ sí báyìí inú ìjà rí fast bar ẹ̀ expect nígbà yìí ṣe rí èmi náà rí ìwọ lè ní kọ́ṣọ́ ọmọ kẹ̀kẹ́ mi ní ma kọ́ṣọ́ ọmọ tèmi ìwọ lè ṣe kọ́ ọmọ tèmi wà áfṣà ìwọ kẹta lọ wẹ́pọ̀ ní kálukú bá ní ẹjọ́ ẹja gbé mi nígbà wọn fún mi àmọ́ ti tó lówó dé ìfẹ́ nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ajá ṣé ẹni tí ẹlẹ́ máa ń powó yìí ó rẹ́bí àìsáwó yìí àbíkó rẹ́bí àìsáwó yìí lóun ní ká ṣe ń pa rẹ̀ ẹ̀rọ àkílẹ̀ ààrẹ rẹ̀ káṣí tó ti àwọn ará kámẹ́ká sọ torí otherwise ọ̀rọ̀ yìí àkọlé aláàfẹ́ ń bẹ̀ fún àkójì kànú láti ìwọ́ta wọn kọ̀ ọ̀ṣà. nínú nǹkan tí mo gbọ́ nígbà tá à ń fi finance ó ráyè pé àwọn ṣẹ́ta òbí wọ́n ní àwọn ìlú talks mẹ́ta tí wọ́n fẹ́ kọ́ sẹ́lẹ̀ because ibi tá à ń lọ àti ìdébẹ̀ o à ń lọ síbi ọ̀rọ̀ case ìjókòó yìí yóò bẹ alájà tó gba gold tá a bá rí pé ẹ̀bẹ̀ ọ̀ràn ìjókòó yóò pa wọn láṣẹ torí pé tí wọn ò bá gbé kéèsì yẹn kúrò ní court àti ìsùn kankan a fẹ́ kí kéèsì yẹn kúrò ní court tí kéèsì ọba kó ń court sá kí ni tẹ́ fẹ́ lórí ẹ̀. ọlọ́mọdé wa o mo ń wà conscious gẹ́gẹ́ bí ẹni tó máa ń gbọ́ bí a ti máa ń ṣe kéèsì bálájà ṣe sọ̀rọ̀ yẹn tí n bá ní kí n dá padà bẹ́ẹ̀ ó lè lo against mi pé àjọ̀dúnra wa ni so ló ń jẹ́ kí n máa wà conscious kọ́kọ́ lẹ́tà sáwọn DSS padà pé mi ò fẹ́ pa àwọn ẹni ìkejì mi ò kì í ṣe terrorist. lórí gbogbo èébú tí mi ò bẹ̀rẹ̀ tí mi ò dẹ̀ mọ́ tó fà mo fi gbogbo yẹn lọ́nà lọ́wọ́ mo fi lé ìdájọ́ ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ owó ìrànlọ́wọ́ tí a bá lè ṣe lórí ọ̀tọ́rẹ́ mi ò tí mà kan ti túká ìrànlọ́wọ́ tí a bá lè ṣe lórí ọ̀rọ̀ owó ọ̀pọ̀ wọn sì ní dèní àárọ̀. mo sọ fún bàbá imam àgbà mo sọ fún mo ní àǹkùlà oyìgì tèmi àti yín tá a jọ so. ẹgbẹ́ yín ọ̀gá ẹ̀sẹ̀ yín ọ̀bàjẹ́ ló ní kẹ́ wí tẹ́. wọ́n ṣàjáde náà sì tún sọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀kì náà àdánwò tí mo fara kó yìí pọ̀ kọjá kíyàn ó tún wá lọ yóò burú díẹ̀ kí ni ìwé tá a jọ sign agreement lórí iṣẹ́ hajj signature alájà bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ owó hajj náà ni gbogbo owó yẹn gbèsè lé lórí ètò mi pé tá a bá push kí ní ẹ̀ dé court signature ni tó jẹ́ witness ẹ̀ náà gbogbo transaction tá a jọ ṣe yẹn yóò jọ̀bọ̀ náà ni tọ́ba tó wá ní kí n fi owó yẹn náà sílẹ̀ fún gbogbo tí mo gbà yí pé ó ní nǹkan kan tó náà fẹ́ sí fún mi lórí xasa ìmọ̀lẹ́mínà ní àdàkọ̀ náà tẹ̀lé mi àná mi tí ìmọ̀ orin náà tó ń bọ̀ tí àdáwò tó tó yẹn fi síwájú kò yé èmi gan bẹ̀ mo mọ̀ kọ́lọ́run yóò dà mí láre tí wọn bílẹ̀ bá ń gba òsìkà tí ò bá gba olóòótọ́ bó bá pẹ́ títí kò yóò sùn yàn sí èmi náà ti pinnu bí mo bá yé dé yìí
ayé lágbájá kan ti rí ẹja dúró tán lẹ́yìn ọmọ tọ́lọ́ ń bá bọ̀ ni kódà mo ti sọ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ń bú bàbá àfa àgbà kan ẹ̀ ń bá wà fà wá ìyẹn ti dọ̀rọ̀ tán kálukú náà ò ti ọmọ ẹ̀ jáde bẹ́ẹ̀ Mudiru ìyá àti akọ sí mi ló jẹ́ kí n máa sọ pé àti bàbá Mudiru nìkan n tó lọ kò ti lọ bí bàbá ìmáàmù ṣe parí ẹ̀ kò jọ̀wọ́ gbogbo sílẹ̀ bẹ́ẹ̀ ó jọ kó bá mi ṣe kinní yẹn kódà ibẹ̀ yẹn nìkan kọ́ o mi ìmọ̀ jàdá lè máa jà kéèyàn ó fi pè mí ní terrorist tí ó wà sẹ́ǹdẹ̀ sí gọ́vnọ̀ gàgàgàgà sí ọ́fíìsì gọ́vnọ̀ dájọ́ pé gọ́vnọ̀ ló wá rí bá rẹ̀ sí mi pé kí n defend ẹ̀ dáàsì pé èyí tó mì pé bókọ ẹ̀ bá bàjẹ́ tán láyé kan tó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ stamp governor's office stamp ẹ̀ ó wà lórí kinní yẹn ó wà lórí fóònù nìyà ti DSS of headquarter stamp ẹ̀ ó wà lórí ẹ̀ ó wà lórí fóònù nìyà kí ni mo ṣe tó lè tó báyìí àsìkò náà lọ́wọ́ ní wọn. alálẹ̀ kabila ṣé lóòótọ́ ni ẹgbẹ́ lẹ́tà sí DSS àti gómìnà. kò sí ìkankan tí wọ́n sọ ń bẹ̀ tó jẹ́ òótọ́ ni mo ṣe bẹ́ẹ̀ sá ó sì ní ìdí tó jẹ́ ṣíṣe la fẹ́ mọ̀ ìdíhùn àfẹ́ kò sídìí rẹ̀ tó ti pé nígbà tí ìbínú gbé yín tó gbé yín ni ìṣèlú bọ́yá yìí náà rírú ẹ̀ àbí àwọn náà ti fọwọ́ sáré. bẹ́ẹ̀ ni nǹkan tó àwọn gangan àwọn ni wọ́n ti lẹ ìjà yẹn ìfẹ́ tí mo ní sí ṣe káàkiri bàbá òdì tó bí báwọn náà jẹ́ màá ó fẹ́ fẹ́ ìjà ìgbà tí ìjà wá dé tí ìlú tí wọ́n ń sì ṣe kíjà yẹn ó tán tó wá dé pé bí mo ṣe ń ṣe kíjà yẹn ó tán. ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ pé kí ló fàjà. ẹnu ìjà sọ tó fàjà mọ́ ibà ti sọ lé bàbá yìí mọ́ ẹ̀yin náà dẹ̀ tó ti confirm ẹ̀ ṣé ká tí wọ́n á tún ẹjọ́ rọ̀ bí ni. ok. ajakawla yes sir. sẹ́rí bóyá ààsì ń bẹ́ẹ̀ ta káàrin yẹn lóde àwọn òsìfẹ́ káàrin yẹn ó bàjẹ́ láàrin jókòó àárín yẹn ó sì máa dùn. káàrin yẹn ó bàjẹ́ kìnnì kan tó ẹ̀yin náà bẹ́ẹ̀ ti tó kóyè á pín lófin o kódà á pín lófin orí afẹ́fẹ́ tẹ́ ẹ̀ fi lè rí ìbínú wa téèyàn bá sọ bára tí ìdàgbà wòye ní ti ń tọ̀ wòye ní ti ń tọ̀ ìgbà wọn sọ fún wọn tuntun tiwa kò sáà kankan wájú wa mọ́ àwọn là ń bẹ wájú yànnayànna wọn ti mẹ́nu lé ní ìjẹun bá ti dàgbà tó téèyàn bá sọ pé àti ìdàgbà lẹ̀ Yorùbá yìí ọ̀fẹ́ rẹ̀ ń tọ̀ ní ló kọ́ lẹ̀ Yorùbá á fi lófin because ara wa nìyí àárín yín tàdà nù wọ́n lè sọ kí ní kẹ́kún yín lọ́jọ́ tí mo wá sílé lọ́dọ̀ yín àmúnílànà òrí báyìí o àárín obìnrin ẹ̀kẹ́ tó jáde tí ń kọ bí àkọ́kọ́ lánàá o tọ́lá bá wá lò yín torí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ jẹ́ àkọ́kọ́ ẹni tó sílẹ̀kùn fáwọn obìnrin láti máa ṣe wáàsí àti bẹ́kẹ́ balẹ̀kùn yẹn jẹ́ ìtí mo fẹ́ bèrè sí ni pé gbogbo tí sheik sọ yìí ṣe é ṣe tán láti retract yẹ ọ̀rọ̀ lẹ́tà yẹn sọ́dọ̀ àwọn DSS àti gbogbo ibi tẹ́ bá mú lọ because ìtọ́ yára bani ló kọjẹ́ tó ju ọ̀rọ̀ document lọ kù sí o èèyàn kan dẹ́mbásì wọ́n ti about to grant lẹ́tà tí wọ́n mú pépà tó jáde ìjọba àkọ́kọ́ yẹn táwọn táwọn yẹn wọn bá kẹ́ bá bẹ́ẹ̀ lọ́nà bá ní bísà tí wọ́n bá dá padà ṣé dábàá bí wọ́n dá ẹni wọ́n bá dá padà yẹ́sì ìfàsádà rẹ̀ ẹni tí wọ́n bá afá àti ẹ̀ bá dá padà afá àti ẹ̀ bá dá padà lẹ́mbásì ṣé ó lè rẹ́ tí wọ́n wà bá wọn ṣé èyí tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n dá kọ́ rẹ̀ lábẹ́ lórí ti dá àgbọ̀rọ̀ dá kọ́ rẹ̀ ṣé kò kó kọ́rọ̀ rẹ̀ ẹ jọ alájà lẹ́tà yẹn ọdọ́ òun yọ rẹ̀ di mo sọ́lẹ̀ kan tá a bá bẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ tẹ bá lẹ̀ kọ́ apàṣẹ méjèèjì ní tẹ̀lé ra wọn báyìí ọjọ́ òun ni lẹ́tà yẹn máa rẹ̀ di tẹ́ẹ̀dì spáàkì tẹ́ẹ̀dì sẹ́ẹ̀dì kọ́pù sí pásítálì ní ẹ ti ṣe ẹ̀rẹ̀ ti sẹ́ẹ̀dì àwọn wà tó lẹ́yìn. ṣé kí n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan sẹ́. Adam. gbogbo ibi tí ṣèkà tó gbàgbọ́ ìdìbò náà ló kọjá sáwọn náà ṣe tán láti tún nǹkan yẹn ṣe. bí ibo ẹ ṣe inú mi dùn yìí pé nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ ti sọ̀rọ̀ yẹn Ọlọ́run ní jẹ́ ẹ sọ tán tí wàhálà tí ò bá jẹ́ sábàbí ẹnìkan àwọn àgbàlagbà wa ní ọ̀tẹ́ yín máa bá ní wọ́n ta kọ́ta ni Ọlọ́run ṣe wá lọ́ta ara wa ọ̀tá tó ti wà nílẹ̀ yẹn Ọlọ́run bí ó ṣe tó ṣe tó bá wà ní ọ̀rádà rẹ̀ wípé yóò tó látúnṣe àmọ́ ẹ wo dídé tí mo dé láti hajj kò tó èwì àwọn táwọn náà sọ nípa àmì tó tó bíi méjì mẹ́ta tó jẹ́ irọ́ pọ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní èmi lèmi mọ̀ náà àìlọ hajj àwọn. wọ́n dá àpò yàn. bẹ́ẹ̀ ni ó sọ lé bàbá wa ìmáàmù náà ó sọ lé bàbá wa ìmáàmù náà. sẹ́rí ẹlẹ́ẹ̀kejì sá. alájà máa kù tí bá kọ́ra wọ́n máa kó fi sá mara. ìtàn sọ̀rọ̀ lórí ni dọ́kúmẹ́ntì. ẹ má bínú lórí nǹkan tó sọ mí ìfà yín sẹ́yìn o
mo fẹ́ kàn mọ extent ẹni tí a ń deny ní visa ní tìtorí ọ̀rọ̀ kìíní yẹn ọlọ́run ló ní kí CCTV camera kó rìkọ́ọ̀dù ọjọ́ tí ilé mi jóná gan níjọ́ yẹn ni kíyàwó mi ó máa pè mí ní dáńbàjá ẹ̀wọ̀n ó bínú tányányá ni pé tí o bá sí kankan láàrin wa tóbi yẹn wáyé tóbi ìbá yóò jẹ kámẹ́rà ìjọ tó tiẹ̀ bá sì dé nù. ó ní ìjọ tó tiẹ̀ bá sì dé nù. kódà ó tó sọ mí lẹ́nu débi pé ẹni tí ò ṣe láì bọ́ ìjà rẹ̀ sílẹ̀ wọ́n mọ̀ mọ̀ bọ́ ní káàtó sí wọ́sá tó sì lọ́ọ́ dẹ́kun lẹ́nu náà ó ní gbogbo ayé ló wọ́n bọ̀ ló kọjá ló ń bọ̀ ohun tí wọ́n lè sẹ́mi ni mo kọ́ kí ní sẹ́mbàsì. ẹ jẹ́ kí n kọ́ ni gbogbo wa pátá la ó fún mọ̀ pé ẹ̀sán ń bẹ lápọ̀dọ̀ ọlọ́run kò sí bí ẹ ṣe lè mọ̀ ọ́n tó wọ́n fi ń bẹ̀ kò sí bí ẹ ṣe fi ń wọ̀ nígbà ọ̀dọ̀ yẹn méjì tó tóbi nínú wa tí wọ́n bá ṣètò fún ìpínlẹ̀ conversation tí wọ́n ń sọ ní ọjọ́ náà wípé nǹkan méjì ni òun yá wọn sí hajj ṣẹ́rí èmi wọ̀nyí pé àdánwò tí ó ń ṣẹlẹ̀ kì í ṣe àdánwò tó èmi wọ̀nyí pé ti jàmù yẹn ní ìsọ pé jàmù ìtìhádò ó jẹ́ ìyẹn pé ní ìdẹ̀fọ́ kò sí wàá búté gbogbo abúlọ́dún mi ti kàn láyé ti pọ̀ kò sí àràtéyàn lè dá àràtéyàn lè dá ní ìsìn tó lè pé òní kẹ́nì kó sórí ibú kó sọ pé òun fẹ́ parí tó bá yàtọ̀ sí fún àtọ̀dọ̀ ọlọ́run ẹwú ní ọjọ́ náà tí wọ́n bẹ́ẹ̀ wà láìkàláì máa sọ ní sọ ọ̀dọ́ méjèèjì tẹ̀sí sọ tó bá yẹ pé nítorí wípé jíjà ó lè tán ṣẹ́rí inú mi dùn pé ẹni tó mọ tí wọ́n pè lóde ìlú sí gbogbo ìgbà ká apply fún visa yìí ni àti ṣé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń fún wa èmi ti lọ ẹ́mbàsì lẹ́ẹ̀mẹ́fà yìí tàn fún mi visa kan tó fún mi lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì mo ti kó ọmọ lọ kó tó di pé padà bá ń grant àwọn ọmọ wọn gbogbo ìdíjọ́ ọmọ lọ tí wọ́n kọ́ ọmọ lọ tí wọ́n fún mi kèé ṣe yún bóyá nítorí wípé asàfúnmára mi torí wípé àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn ó jìnnà torí ẹ̀ lọ sọ pé nítorí pé ẹ fẹ́ kọ́lọ́ wọn ṣe báyìí fún yín ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kán ṣàbòsí yín ẹ tó fẹ́ kọ́lọ́ wọn ṣe báyìí fún yín ẹ̀ẹ́dẹ̀ wọn ṣàbòsí yín wọ́n ìfẹ́ wá sọ wípé èmi ni mo ṣe sábàbí ẹ̀ nígbà tí mi náà wọ́n náà lọ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí fíṣà us 10 years ló wà lórí parí bẹ́ẹ̀ ni ti UK bẹ́ẹ̀ ni tọ̀pọ̀lọpọ̀ lù wá ìdẹ́ ni ó wàá sọ wípé kí wọ́n lọ oríire tí yẹn ó gbà nínú náà sóríire ìjà alájọ́ ń jà ó bá àṣàlékọ́rẹ́ náà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó ìjà tíjà bá ti dé kò sí téèyàn lè fi jà ẹ ń bá mi jà èmi náà ń bá yín jà èyí lè fi àjẹ́ mi jù. yóò bá ẹ jà ìwọ́dù bá mi jà torí ó lè di ó lè pàṣẹ ọ̀dà àwọn sí pọ̀ yóò jà ìjà sí ẹni tó lè fẹsẹ̀ rí rẹ̀ pé mo jà. ìjà wà. tí mi ò bá tètè sọ̀rọ̀ wọ́n lè lo yá sẹ́fídẹ́sì no mi ò bá ẹni mi ò bá jà. ní tẹ́lẹ̀ pẹ̀lú yín kan dúró síwájú kóòtù tẹ́lẹ̀ wọ̀ mí tí mo wò yìí ẹ̀ẹ̀mọ́ tẹ́mi wò bí mo ṣe ń wò yìí. n tí mo gbé lọ. bẹ́ẹ̀ tí àwọn àna fíìkì tẹ́mi pé last year rẹ̀ tó wá di bíbá lẹ́tọ̀ nínú káwọ́lá òun ló dúró lọ́ọ̀kan yìí èmi kàfílà náà sì rẹ̀ lọ́dọ̀ ra wáyé. baba ọ̀rọ̀ ìyá yóò láì lẹ́ni tẹnu tó ṣẹlẹ̀ lóyà kẹ́ fi wálé ẹ̀kọ́rọ̀ yóò ká. ẹni ẹ̀kọ́rọ̀ yóò pẹ́ ẹ̀ ṣe ẹ má bínú chairman ẹni tó sọ yìí pé mo sọ fún pé yóò lọ áàdì torí kankan sẹ́kọ̀ọ́ pé yẹn ni màá ma sọ tó ṣẹlẹ̀ nípa yẹn mi fún ẹni tí mo lè wí nípa ara mi. ẹ̀wọ́n ẹ̀yẹ wá sọ pé mi lè mi ò jẹ́ lọ. lálọ́ òde kẹ́ wá sọ pé mi ta ló kọ lẹ́tà tí ẹ̀ńdá sì fi sọ fún wí pé ẹni tó tí ó kọ ìwọ́n ti àtẹ́jì àtẹ́rẹ́sì. ẹ ẹ lọ sí ìlú wa ẹgbẹ́ ni mo ṣe wá sí àwọn olórí ìlú láyé gbogbo ìwọ́n yóò wá sí àjà. ọ̀rọ̀ yóò bá níyẹn gbogbo bàtọ́ bẹ̀rẹ̀ bá ti bí ẹ̀rù láti ṣe bí ọkùnrin àìjọkùnrin yẹn yóò máa pa mi ò ẹrù bà mí pẹ̀lú tá a fà lọ mi ò dẹ̀rọ̀ bẹ́ẹ̀ mo rọ̀ fún bàbá ìmọ̀ ni mi ò rọ̀ tí wọ́n á dé tó ń pariwo lórí ẹ̀rọ mọ́tì sẹ́mi pariwo láti bàtà sí ẹ̀rọ bí ó bá dà bẹ́ẹ̀ tí ó dà bí ó bá dà bẹ́ẹ̀ dà ọkọ kíyèsí respect ẹ̀ ń dì sí jáde kó yìí ẹ̀yin lẹ́ni wá àwọn àlàbà ni bí àṣà àbálàbà yìí agbèrò national id commission àti state ṣe ní ìjọba wọn kọ́ ìyànjú ẹ gbé nǹkan mi tó pọ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ní jáde lọ́dọ̀ kó yìí sáà náà jáde kọ́ bẹ̀rẹ̀ wá bí ni alájà kọ́ bẹ̀rẹ̀ wá bí náà ẹ̀yin lẹ́kẹ́ bẹ́ẹ̀ jáde ẹ̀yin ní ìjà tó jáde lè kẹfẹ́ kálá sí lọ. tábà padà sí ibi tá a ti wá ń ṣe tá a tún padà lọ́dọ̀ tó lọ́dọ̀ àwọn ẹ̀gbẹ́ nígbà padà kí lè rẹ́ gbà bẹ́ẹ̀ so amen tẹ́lá fẹ́ rẹ́dí ẹ̀ sì ní sùn ẹ̀ lálẹ́ ìtọ́rọ̀ yìí ẹ má proof pé ẹ ti proof ọgbọ́n because náà bí alájà ní àwọn òdì náà yìí pé tẹ́mọ̀nà hajj
sàbàbíyán ọ̀dà ní balaga adájà ló dínà rẹ̀ torí ẹ̀ ti rí evidence pé lẹ́tà mi ẹgbàgbé àjì ti kọjá ẹja fún àwọn kéèké dábàá ayé àti pé ṣe é rẹ́dì láti withdraw àwọn gbogbo àwọn sàbàwíyà ebúté ẹbúra yìí ò ti lọ kò wà ní ti máa kú tí bàkọ́ra ni àmọ́ ìtọ́wà ní kọ́bẹ̀ẹ́d ní lẹ́tà àwọn letters àti tí wọ́n document sí ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì á lọ withdraw rẹ̀ honourably àwọn ni wọ́n kọ́ ó sì withdraw rẹ̀ nítorí jẹ́ kọ́kọ́ ọ̀nà láti ní way forward but sí lápẹ́jà fún mi ṣé èmi làwọn fẹ́ pọ̀ ju ebúté fún yín wọn ni àwọn rẹ́dì fún yàwó tó máa ṣe nígbà tí mi délé ilé ìpawọ́ àṣebí alájà tó gba góòdì ṣebí alájà kàwé láàrin ẹ̀jẹ̀ àfọ̀kọ́ mọ́ láti mọ̀ pé bàbá béèrè àmọ́ ẹ máa rántí àná wọn ìwọ àwọn ìjọba ẹnu ara wọn sọ sáwọn àbọ̀ sọ ni ẹ máa rántí àná tó bá ń wúra ìgbà míì èèyàn sọ̀rọ̀ tán yóò mọ̀ wọ́n ẹ̀wọ̀n kó sẹ́mi mo ti sọ so àbámọ̀ bí ọ̀rọ̀ mu ọ̀rọ̀ àwùjọ kéèsì kì í máa ṣe nǹkan tó mọ̀ kéré níta sọ ìyọ́mọ̀ gbé mi dé kóòtù àbí mi ní lọ báyìí mo gbọ́dọ̀ dé kóòtù tẹ́mi náà bọ̀ nùgí kí wọ́n tó lè withdraw case. àwọn ẹ̀sẹ̀ gidi ẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ orí ìjọ gbà ẹ jẹ́ ká fọ̀kọ́ mọ́ alájà ẹ jẹ́ àpàdà bí àti bọ̀ àwọn documentation yẹ tẹ ẹ̀kọ́ ìfó ní document ìgbà wo ni yọ̀ rẹ̀ dì ẹ sẹ́ndì kọ́pì rẹ̀ sí ilé ìgbà wo ni yọ̀ rẹ̀ dì ẹ ti sọ fún wa ní sí pé ẹ̀kọ́ ìgbà wo lẹ́nu dúró rẹ̀. gbọ́dọ̀ ìgbà tí ó bá yẹ tó lẹ́sìn àwùjọ sọ́ba bí tó máa lẹ́sìn ní bẹ̀rẹ̀ gbèsè yẹn lé lẹ́tù withdraw láti gbà lọ́nà láti withdraw. àdúpẹ́ náà wà àmì bàbá prof àwọn ẹlẹ́jọ́ súnmọ́ra yín ní tí ẹ kí n sọ torí tèmi bá sọ ìbínú ní sọ torí mi ìfẹ́ kéèyàn kúrò àbáwá méjì mi ìfẹ́ tí mi lè ká má lè ra wa gan mi ìfẹ́ kéèyàn ó kọjá yẹ máa kó fún àyàfi ẹbí tí nìkan ní mo lè má lè now wọ́n ti sọ pé àwọn máa withdraw gbogbo dọ́kúmẹ́ntì tí wọ́n bá withdraw rẹ̀ ìgbà wo lẹ́bẹ̀rẹ̀ process àti withdraw case. immediately inshallah. alhamdulillah. bàbá tẹ ilé bí ẹ papọ̀ èmi lọ ilé ìwé ẹ bá ń bẹ kó bá ń bá pálí ìwé wọ́n ti náà máa ń parí ìwé mo ti ń bẹ̀rẹ̀ ẹ̀mí sẹ́rí náà ẹ̀ máa ń gbọ́ ẹ̀ má wọ̀ ọ́ rí ẹ̀ tẹ̀ máa tó kó sí àgbẹ̀gbẹ̀ náà wà wá.